Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Abímbọ́lá àwádà níbo ló lọ níbo ló lọ ṣàwẹ́ náà ló wà ṣé location ló wà Àyíṣà àwádà Àyíṣà àwádà Àyíṣà àwádà ìkúdóró. Yari bo, Àyíṣà wádà Abímbọ́lá wádà níbo ló lọ níbo ló rè ṣàrẹ́ náà ló wà